Ẹ káàárọ̀ ẹ̀yin olùfẹ́ Oluwaseun apps. Ṣé rí àwọn ìbéèrè tí mò ń gbà yìí? Ẹ jẹ́ n dáhùn. Wọ́n béèrè pé kí ni ìyàtọ̀ tó wà láàrin always guide yìí àti superman yìí. Ṣé mọ̀ pé the same label ni mo jọ fún superman. Wọ́n ní kí ìyàtọ̀ tó wà láàrin wọn. Ṣé rí eléyìí ó ṣiṣẹ́ fún ìdákọ́lẹ̀. Ara ọkùnrin kò le, ọkùnrin tí ò lè pẹ́ lórí obìnrin. Àmọ́ òun egbòogi ni, ṣé bẹ́ẹ̀ ti rí. Ẹ máa rọ ọtí sí ni tàbí omi, ọtí white tàbí omi, ó lè máa rọ sílẹ̀. Ṣé rí eléyìí bó ṣe wà lọ́wọ́ mi powder ni. Jẹ́ eléyìí báyìí ó tún sẹ́fún jẹ́dì o, jẹ́dì wà nú ẹ̀ o. Ṣé rí eléyìí powder ni, kí ni iṣẹ́ tiẹ̀ pẹ̀lú orí ẹ̀? Ìwọ tó máa ń ṣe ẹ̀fọn dákú, ìwọ tá rẹ̀ ò kí ń lé, ìwọ tó yẹ pé tó bá ti bọ́ ìyàwó ìdájọṣepọ̀ báyìí few seconds ó ti wá ẹ̀yin ó wà fún yín. Ṣé wá rí pé ṣe wọ́n papọ̀? Eléyìí ṣe fún ìdákọ́lẹ̀ má gbàgbé. Wá rí pé ṣe wọ́n papọ̀, ó papọ̀. Eléyìí powder ni, wàá kọ́ bù báyìí, wàá bù sẹ́nu síbí kan ni, wàá mú wọ́n mú tàbí lórí. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn o. Bọ̀dá kan sọ pé yúgọ̀tì lòun máa fi ń lo tòun. Nítorí bá ti rà báyìí, tó ń bá ti tàṣẹ́ ní báyìí, bá ti mú yúgọ̀tì sí báyìí. Ojúṣe bẹ̀rẹ̀ ni, ó ní àti ṣeun 3 days mo sì ń la ọwọ́ lọ. Wọ́n ti gbọ́ṣẹ́ o. Àwọn kọ́lọ́tì ká máa ṣe ní ọtí white nílé. Ẹnì kó dé wà méjì ló rà. Ojú sókè lè pẹ́ lòtí tó bá ti fẹ́ iṣẹ́ báyìí. Akọ̀ gbólé síbí kan, àbùsẹ̀nu, amúlé lórí. Ojúṣe ẹ̀ máa ń plum gan. So eléyìí ń dá dúró, eléyìí náà ń dá dúró. Oṣù ló méjèèjì wà. My dear, eléyìí 30,000, eléyìí 35,000. Eléyìí ó máa wá pẹ̀lú eléyìí. Kékeré náà ló wà ní ẹ̀ o. Victorsin kékeré náà ló wà níbẹ̀. O ní wàá lò. Kí ni Victorsin yẹn? Páàkì ẹ̀ 25,000 ni. O ní eléyìí. O ní páàkì 25,000 ni. Ṣé rí? Ìwọ tó bá ní fibroid kan sí ilé iṣẹ́ Oluwaseun apps. Ẹ wo ẹnìkan lélẹ́yìn náà. Ẹnìyẹn ń bọ̀ wá gbélé. Ó ṣiṣẹ́ fún enlargement oil orí àtọ̀ṣẹ. Ó ṣiṣẹ́ fún enlargement ṣẹ̀rì. Orí lílẹ̀ ṣẹ́tìrí bó ṣe wà protect nìyẹn. Àwọn kò sí pé kan tó wà kìíní ṣẹ́tìrí oil lílẹ̀. Ọ̀tọ̀rí kó jẹ́ white ṣẹ́tìrí mẹ́rin. Ìgbẹ́ kí dust kò ṣe sí ṣẹ́tìrí. Kò sí kó fẹ́ dànù. Tẹ́ ẹ bá tẹ̀ kó jáde. Guys, please patronize me. Ìwọ tó ní infection, mo lágbo infection náà. Mo kò wọ́n á sọ yẹn fún yín. Oyin náà dẹ̀ ti wà, oyin ti wà. Oyin ni original ni. Wọ́n ní kó gbéṣẹ́ fún ẹ. O wá wò pé àwọn olórí ọmọ kìíní kan gbákan má wò lè dààmú ara ẹ̀ wá ròyìn. Ó ní o lè original ni. Kò sí kẹ̀kẹ́ so ti rí. O ti bí àwọn ṣe bá ṣe máa protect àwọn nǹkan wa. So ti rẹ́nu ẹ̀ tó bá ti ara ṣí báyìí ni wàá ṣe ṣí. Mo fẹ́ sọ fún ẹni tó ti rí bó ti ṣí báyìí. Kò sí pé bí ó pọ̀ jù kan tí mo fẹ́ lò lọ. Ṣé ti rí? Oyin original ni. Ó ní àwọn tó mọ̀ ti mọ̀. Ṣé rí? Kò sí pé bí mo sílẹ̀ ó bá kò sí bó dálẹ̀ ìra olè bò ẹ́. Oyin original ni. Àwọn tó bá mi ròyìn ti mọ̀ pé oyin original máa ń rà. Ẹ ṣé. Thank you so much.